tọ́ mo kí wa o ọmọ ọlọ́gbẹ́ ńlá mo dé mo ṣèbá Elédùmarè ọba rẹ̀ ọba àjíkí ọba àjígẹ́ ìyílẹ̀ ìdáyé ẹ̀gàn ọ̀nà tẹ̀tẹ̀ pátápátá parí ọlá olóòtú àjọba awakọ̀ ọmọdàna ọba tí ń jẹ́ mi ni mọ́ ṣe bẹ̀rù kó ṣe bá kí bá mi ṣẹlẹ̀ ní. ìbà fún gbogbo ajúnilọ pátápátá ìbà bàbá ìbà yèyé mo ṣèbà ará orúfì ìbà ni mo ṣèbà kí bá mi ṣe o mo ṣèbà fún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá gbogbo ajúnilọ ìbà ni mo ṣe o kí bá mi ṣe o. Prince ọlọ́gbẹ́ ńlá Adéwálé Táíwò lórúkọ ti tèmi èké ọmọ Gẹ̀ẹ́sì tí mo jẹ́ aláṣẹ àṣẹlùdarí ọmọ Gẹ̀ẹ́sì TV níbi tí a ti máa ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tí ó ti sọnù tá a rò pé kò sí mọ́. Ẹni tó bá ní òṣoògùn ó parọ́ tán rẹ̀ jẹ́ ni oògùn wà o oògùn wà o oògùn dàbí àdúrà ni tá ń gbà bẹ́ẹ̀ ni oògùn wà. Mo sì máa ń sọ kíní kan pé kò sí ọmọ Yorùbá tí ò kì í ṣolóògùn ẹ̀yọ́kọ́ gbà mí gbọ́ fún yẹn. Ó lè má rìn ní lánàá rẹ̀ tàbí kó jẹ́ pé kí wọ́n tó bí àwọn bàbá ẹ̀ ti gba ẹ̀sìn ṣùgbọ́n pé ọmọ Yorùbá kan wà tí ó kì í ṣolóògùn wàláì irọ́ ni irọ́ gidi ni olóògùn ní gbogbo ọmọ Yorùbá ẹ̀sìn ló bẹ̀rẹ̀ sí ní gbà lọ́wọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni mo wá wò pé mo jókòó mo wò pé ẹ dákun ǹjẹ́ oògùn wà lóòótọ́ ìgbà tá a rí pé lóòótọ́ oògùn wà Yorùbá lóògùn ló lọ́jọ́ kan pọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo ọjọ́ kan pọ́njú kò sẹ́ni tó mọ̀. Ní ìpìlẹ̀ àwọn ìdílé kan wà àwọn èèwọ̀ kan wà nínú àwọn ìdílé kan tó jẹ́ pé nǹkan kan ló bí bẹ́ẹ̀ ni tó jẹ́ pé nǹkan kan ló bí àwọn nǹkan yìí tó bí ègún yìí tó bí èpè yìí tí wọ́n fi lọ́lẹ̀ tó ń ja kálukú lónìí Ọlọ́run Elédùmarè yóò rèé pé ìdílé kúrò lórí wa kò sí ìdílé tí ò lógun kan àbí kejì tó ń bá wọn fínra. Àwọn kìíní ló wá ní èèwọ̀ nítorí pé nígbà náà tí wọ́n gún ègún yẹn tó wá di èèwọ̀ nínú ilé èèwọ̀ yẹn òun náà tún ní èèwọ̀ tẹ́ni yẹn ò gbọ́dọ̀ sí pé ọmọ tó bá ti lè ṣe nǹkan yẹn ègún yẹn ò sí lórí ẹ̀ mọ́. Mo kàn yà bá ibẹ̀ yẹn lọ ni oríṣiríṣi àwọn àṣírí wọ́n ní Yorùbá ẹ̀yin àgbàlagbà lẹ́ni nǹkan tó ìwàkúwà láàmú wá nǹkan tó bá sọnù bẹ́yìn àgbàlagbà ṣe sọ. Ní ilẹ̀ Yorùbá àṣírí wà oògùn wà wọ́n ní ẹyẹ ò kì í fi apá kan fò ìmọ̀ ń sọ bó bá ṣe ń gbàdúrà múra sí i kó tó máa ṣe ìgbìyànjú kùn ẹni tó ń wò tí ó sì gbìyànjú rárá yẹn tí nǹkan sì ń dùn fún bí kálukú ṣe yìn ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n wà jẹ́ pé kí ni ẹ discourage jẹ́ pé kí ni mò ń lò mo nǹkan rẹ̀ ń dùn fún mi ó dẹ̀ ń ṣe gbá ó dẹ̀ ń ṣàwò ìwọ náà wàá farawé. Ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú láti ilẹ̀ torí pé tí ó bá tiẹ̀ yí bírí àwọn ìgbìyànjú yẹn ò ní jẹ́ kó yí kò ní pọ̀ tó bó ṣe yẹ kó ṣe tó bẹ́ẹ̀ ni kò ní pọ̀ tó bó ṣe yẹ kó ṣe tó. Àwọn àṣírí wà tá a gbọ́dọ̀ mọ̀ sí tó gbọ́dọ̀ mọ̀ wà lọ́wọ́ wa láti fi kún àwọn àṣírí tá à ń lò ẹ̀bì àgbà wà ń bẹ ìmùlẹ̀ wà ń bẹ gbogbo àwọn nǹkan ẹ̀yọ́nú àwọn bàbá wa ní ẹ̀yọ́nú ní ọba Ògùn tí ẹ̀yọ́nú bá tó ẹ̀yọ́nú yóò ṣiṣẹ́ àwúre yóò ṣiṣẹ́ ẹ̀bì àgbà á ṣiṣẹ́ ẹ̀yọ́nú á ṣiṣẹ́ rírí ṣe á ṣe gbogbo ẹ̀ torí ẹ̀ ní àwọn àgbàlagbà fi sọ pé ẹ̀yọ́nú ní ọba Ògùn ẹ̀yọ́nú lọ́ba Ògùn. Àṣírí tí mo fẹ́ fi sílẹ̀ lónìí ẹni tó bá salábàápàdé ẹ̀ mo kì wà láìta láìsí mú bílẹ̀ síláwà torí pé ara àwọn àṣírí ilé ni bẹ́ẹ̀ ni ẹ̀bì àgbà tó yanrantí ni ó ṣeé ṣe kó o ti bá pàdé rí kó o mọ̀ wò pé eléyìí ẹ̀bì àgbà àmì ẹ má bínú ẹ̀yọ́nú tó dájú tó múnádóko gidi ni tó bá wá salábàápàdé ẹ̀ bá mi tọ́jú ẹ̀ bá ń tọ́jú ẹ̀ pamọ́ torí pé tí ò bá gba bẹ̀ lọ yóò gbà bẹ̀ bọ̀ o lè nílò rẹ̀ lọ́jọ́ iwájú nǹkan ò ní dàrú fún ọ kò ní dàrú fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí o ṣùgbọ́n ó dáa púpọ̀ kí ẹ̀yọ́nú àwọn iṣẹ́ kan wà tí àwọn iṣẹ́ kan máa ń bá lára ìmùlẹ̀ ẹ̀bẹ̀ àgbà ẹ̀yọ́nú mẹ́tẹ̀ẹ̀ta yìí ó gbọ́dọ̀ máa wà ní ara nígbàkigbà so àwọn iṣẹ́ tá a bá ń ṣe yóò máa bá lára àwọn iṣẹ́ tọmọkùnrin ò gbọ́dọ̀ mọ́ nílé atúndè àwẹ̀nù wègúwèpè gbogbo àwọn nǹkan yẹn àìjẹ́ ká kó mọ́rin àjò ìwọ tí o rò pé o ti kọjá kíní ìbọn wí o fojú wo àwọn tí wọ́n ní ìdí rẹ̀ ni mo bá wí
torí wọn ni kíní ń sọ kíní ń ṣe kíní kan lóòótọ́ ló ń sọ bẹ́ẹ̀ tí torí pé n tó ń là kọjá orí pé nǹkan ń so Ọlọ́run Elédùmarè kò sì ní dọ́ padà sẹ́yìn ò ní rí jà ayé o. Ìfẹ́ ra àwọn àgbà tí mo fẹ́ fi sílẹ̀ yìí gbogbo ẹni tó bá gbìyànjú ẹ̀ mo fẹ́ abẹ́ kọ́mẹ́ǹtì gangan ni mo fẹ́ kẹ́ ẹ wá kọ́mẹ́ǹtì ẹ̀ sí bó bá ṣe ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá ṣe ríṣẹ́ sí gbogbo ẹni tó bá gbìyànjú ẹ̀ kí lẹ́ẹ̀ bá mi wá ẹ bá mi wá ewé rere ẹ máa fọwọ́ wọ́ ni ẹ fọwọ́ wọ́ ewé rere ẹ wà ara adìyẹ àṣà àkùkọ tó jẹ́ àkùkọ ẹ wà tokùn bọ́ lọ́rùn ẹ máa fà á lọ sínú igbó ni ẹ wà lọ́ọ́ sọmọ́gi àjò wọ́n ń pe igi kan ní wọ́n ń pe igi àjò òun lẹ́sọ̀ mọ́ ẹ wà gé orí àkùkọ dìyẹ ìtẹ́ bá ti gé ẹ kó ewé yẹn ẹ kó sínú agbada ẹ gé orí àkùkọ dìyẹ yẹn ẹ fi lé ẹ wà ṣẹ́ owó tọrọkọ́bọ̀ yóò pọ̀ àtóbì ẹ kó sí ẹ̀gbẹ́ kan ẹ wà bẹ̀rẹ̀ kíní yíjó ẹ wà bẹ̀rẹ̀ rẹ̀ jíjó ẹ jó tí ẹ bá ti jó tán tẹ bá ti jó tán ẹ wà tẹ̀lé ògbèyọnú tẹ bá ti tẹ̀lé ògbèyọnú ẹ wà pe gbólóhùn rẹ̀ sí bóò lẹ́sìn bá mi pe gbólóhùn rẹ̀ ẹ ní a kì í la pópó ká mọ́ kan lé a kì í lánà tààrà ká mọ́ kọjá a kì í gbé àwòrán gàgà ká mọ́ fìdí ẹ̀ tẹ́bi kan. Ló dífá fún ọlọmọ Ògún alù fún ọlọmọ Ajírè ni òun ló kífá fún Ọ̀rúnmìlà lọ́jọ́ táwọn ẹlẹ́yẹ làwọn ò bá Ọ̀rúnmìlà ṣe mọ́ ẹni ẹ bá mi ṣe rí ẹnìkan kì í pàṣánù ètè ẹ bá mi ṣe rí ẹnìkan kì í fi asá bọ̀rìṣà ẹ bá mi ṣe rí àjẹkí ìrorò kó jáwé eré jẹ ògbèyọnú o àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà oṣó ni àjẹ́ ni kí wọ́n máa yọ́nú sí mi tán bá ti rí mi iṣẹ́ yìí mo máa fi sílẹ̀ ní sẹ́yìn pé bó ṣe rí gẹ́lẹ́ ni mo ṣe fi sílẹ̀ yìí bó ṣe rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni mo ṣe fi sílẹ̀ yìí ṣe rí àṣírí mo fẹ́ ká gbìyànjú ẹ̀ wọ́n láyé ẹnìkan ń ṣiṣẹ́ ẹ jẹ́ kí n kàn mẹ́nu bà díẹ̀ ẹnìkan ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ kan ó wá ṣàṣemọ́ṣe ó sì àṣemọ́ṣe ó sáà di pé wọ́n pé bíríbítí pé ó máa kúrò ní kọ́mádà dúró wọ́n dẹ̀ tún máa tún gbẹ́sẹ̀ lé àwọn nǹkan kan even ó ti gbé wàláì ó ti gbé kinní lé ilé ẹ̀ láti ta ẹnìkan ló wá introduce ẹ̀ sí mi pé kìnnìkan mo ní tó bá ti lè náwó kò sí wà lọ́lọ́run ó gbogbo mo bá ṣe àṣírí mo bá ṣe fún ọ̀rọ̀ bàbá yẹn máa ń pa mí lẹ́rìn pé ó jọ òun lójú tí wọ́n bá jókòó kìí ṣe tì kìí ṣe kan torí pé ẹnu àwọn tó fẹ́ jókòó padà kò mọ̀ torí pé báwọn bọ́sẹ̀ ń dì bẹ́ẹ̀ ni wọ́n wá ń sọ fún un pé nǹkan báyìí ni wọ́n sọ nǹkan báyìí ẹni báyìí wọ́n bá ṣe kìíní báyìí ẹni tó jẹ́ olórí ẹni tí ó jókòó gan ń pè tó ń sọ fún un pé tó ń pè lórí fóònù pé wọ́n jà yá o kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ táwa bá ti fọwọ́ sí kò sí wà ó wá jọ ọkùnrin yìí lójú pé ṣé bí wọ́n ní kò sí kí nílẹ̀ Yorùbá ni mo sọ fún mo ní ẹ̀yin náà ẹ máa gbàdúrà a bá ti parí kíní yà á gbé fún yẹn ẹ máa lò bó ṣe yẹ ká ẹ ṣe lò ní agbára lọ́wọ́ Ọlọ́run ní agbára lọ́wọ́ Ọlọ́run mo ní iná lílọmọ ẹranko ìyàgbẹ́yìn iná lílọmọ ẹranko ló padà ìyàgbẹ́yìn o so wọn máa fi sílẹ̀ kó ju bẹ́ẹ̀ lọ o ẹni tí mò ń sọ ó ṣe ṣe kí wọ́n rí kí wọ́n ní ṣé bó ṣe rí rèé mímọ́ sọ tí n bá fi ṣẹ́ sílẹ̀ kó sọ pé iye tí n bá fẹ́ gbà kí n má gbà tó bá wù ṣùgbọ́n kankan ni tí n bá báyàn ṣe mo máa ó láwọn pẹ́pẹ́pẹ́ tí mo máa ń fi mọ̀ pé kó lè fún mi lórí yìí bẹ́ẹ̀ ni ó ti gbìyànjú kò wá tí ì rí bẹ́ẹ̀ lọ wá dáwọ́ yànjú dúró mọ́ dáwọ́ yànjú dúró ó tún máa mú mọ́ lọ́rọ́ nítorí pé ó sì ń struggle ni ó sì ń gbìyànjú náà ni gbìyànjú sì ń tẹ̀síwájú ò lè jí lójúmọ́ kó mọ́ gbàdúrà sòfà tó bá ti jí lójúmọ́ tó ń gbàdúrà dandan ni gbìyànjú náà ó gbọ́dọ̀ fi kún ta ló mọ ọjọ́ àti àsìkò kò sí 090 72 79 33 48 080 61 48 254 gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé orí àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa òun náà ní kẹ́ subscribe sí YouTube channel wa Ọmọ Gíẹ̀sì TV Prince Ọlọ́gbẹ́nlé Adéwálé Táíwò ní Facebook ẹ follow wa
ní Facebook, ẹ bá share program wa, Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa o. Mo kí gbogbo ọmọ GS fans club pátápátá nílé lóko, àdúpẹ́ o, ọmọ GS ń kí yín o.